irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Ìṣẹ̀ṣe gbé mi mo gbé lárugẹ. You should be Ìṣẹ̀ṣe gbé mi mo gbé lárugẹ. More music from legitniger.com. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Kíkú má pa wá o. Ẹlẹ́sìn ìbílẹ̀. Kárùn má ṣe wá o. Àwa ẹlẹ́sìn ìbílẹ̀. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Kíkú má pa wá o. Ẹlẹ́sìn ìbílẹ̀. Kárùn má ṣe wá o. Àwa ẹlẹ́sìn ìbílẹ̀. Àwọ̀lú má tẹ̀ ẹ bá mi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ìṣẹ̀ṣe gbé mi mo gbé lárugẹ. Ẹ bá mi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ìṣẹ̀ṣe gbé mi mo gbé lárugẹ. Èmi ń gbé ìṣẹ̀ṣe lárugẹ. Oríkó gbé mi mo gbé lárugẹ. Ṣé wọ́n ń gbé ìṣẹ̀ṣe lárugẹ? Oríkó gbé mi mo gbé lárugẹ. Ẹ jẹ́ ká jọ gbé ìṣẹ̀ṣe lárugẹ. Ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. Ìṣẹ̀ṣe. Wárúbọyé o. Wárúbọyé o. Wárúbọyé. Ẹ jọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ní ṣùgbọ́n mi ò mọ̀ bóyá ilé bá wa pa jẹnẹrétọ̀ yìí. Bóyá wá pa jẹnẹrétọ̀ yìí. Bàbá ẹ kújọ méjì mẹ́ta láti ilé-iṣẹ́ Yorùbá Shimba TV ni àwa ti wá àwa bá yín àwa fọ̀rọ̀ wárọ̀ wò lẹ́nu yín ni láti kà sílẹ̀ ká béèrè àwọn àlàyé lọ́wọ́ yín kẹ́dẹ̀ ṣàlàyé fún wa nípa iṣẹ́ àwo tí ẹ̀ ń ṣe náà ni mi ò wá mọ̀ bóyá ẹ lè fún wa ní ìṣẹ́jú péréte káyà béèrè àwọn nǹkan tá a máa béèrè lọ́wọ́ yín ẹ má bínú. Ọgbọ́n tẹ̀ sọ. Bóyá kẹ́ bá wa fi kalẹ̀ sí a kí yín o ẹ̀yin ènìyàn wa ẹ kú ọjọ́ méjì mẹ́ta ẹ kú bójú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá tí ẹ ti ń gbádùn wa káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ orúkọ tèmi ni olóyè Ọlọ́runfẹ́mi Balógun Awolumate èmi kan náà ni gbogbo ayé ń pè ní aṣòrófìjàlọ ní Ọlọ́run ọba a tún ti jáde báyìí lórí ètò wa ta lọ lọ́hùn ni òun ẹ ṣáà ti mọ̀ ta ni Ọlọ́run òun náà la tún bá dé ọ̀dọ̀ bàbá wo ní báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá wo àgbàlagbà kan la tún lọ bá báyìí a tún fẹ́ wá fi ọ̀rọ̀ yìí wárọ̀ lẹ́nu wò kò sí nǹkan torí nǹkan méjì bí ó ṣe torí awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lọ́sì lórí nǹkan tá a ṣe ń sọ náà ni pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe ìgbàgbọ́ wọn òòṣà ni Ọlọ́run wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé káàkiri àgbáńlá ayé táwa sì ń gbọ́ lọ́nà míì pé ó tí o òòṣà kì í ṣe Ọlọ́run àwọn Yorùbá pàápàá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ká má ní Yorùbá òòṣà kì í ṣe Ọlọ́run àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwa dé ọ̀dọ̀ àwọn àgbààgbà báyìí ká tún béèrè lọ́wọ́ wọn ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ ó dáa tó bá jẹ́ pé òòṣà ni Ọlọ́run àwọn ẹlẹ́ṣẹ̀yìnbáyé kí wọ́n jẹ́ ká mọ̀ tó bá sì jẹ́ pé kì í ṣe òòṣà kí wọ́n jẹ́ ká mọ̀ pàápàá kí ni Ifá tiẹ̀ wá sọ nípa Ọlọ́run àbí ká ní Olódùmarè kẹ̀ kí ni Ifá wá tiẹ̀ sọ nípa orúkọ Ọlọ́run ǹjẹ́ Ifá tiẹ̀ mọ̀ Ọlọ́run bí ṣé Ifá tiẹ̀ sọ̀rọ̀ tó dáa nípa Ọlọ́run àbí Ifá pàápàá gbà pé òun gangan ni Ọlọ́run ẹ jẹ́ ká súnmọ́ àwọn bàbá wa ká gbọ́ lẹ́nu wọn ṣùgbọ́n ká tó gbọ́ lẹ́nu wọn á kọ́kọ́ béèrè orúkọ wọn ná wọ́n á sọ orúkọ wọn fún wa wọ́n á sọ iṣẹ́ tí wọ́n ṣe fún wa wọ́n á sọ oyè tí wọ́n jẹ láàrin ìlú wọ́n á sọ fún wa. ní báyìí àwa súnmọ́ àwọn bàbá wa báyìí àwa kọ́kọ́ mọ orúkọ wọn ná bàbá ǹjẹ́ kí ni orúkọ yín
kí ni iṣẹ́ tí ẹ̀ ń ṣe gangan àti pé ipò wo lẹ wà ní àárín ìlú ẹ kọ́kọ́ bá a sọ fún gbogbo àgbáláyé náà kí gbogbo àgbáyé tẹ kọ́kọ́ mọ̀ irú ẹni tá a bá wa ó yá. ẹ ṣé olóòtú àdúrà àgbà àṣẹ o. àní ṣubú dànù àṣẹ. àní rèé tó ṣòro. àṣẹ. Ifá gbé wa arúwa ní aṣọ ọ̀la. àṣẹ. àríbá ti ṣe àrọ́ náà gbégbá àní rí dààmú. àṣẹ. orúkọ mi ni Ifáṣẹ́gun Fádípẹ̀. olóyè Ifáṣẹ́gun Fádípẹ̀. olóyè Ifáṣẹ́gun Fádípẹ̀. ǹjẹ́ iṣẹ́ wo gangan lẹ̀ ń ṣe? babaláwo ni iṣẹ́ tí mò ń ṣe. babaláwo ni iṣẹ́ tí mò ń ṣe. ó dà ǹjẹ́ a lè mọ irú ipò tẹ́ wà láàrin ìlú àbí láàrin iṣẹ́ awo yìí náà? èmi ni súrépawo ti ìlú Ìráyè, súrépawo Ògìjàn tìlú Ìráyè Rẹ́mọ. ǹjẹ́ ẹ tún joyè ní ibòmíì àbí oyè súrépawo yẹn náà nìkan lóyè tí ẹ jẹ? mo joyè níbòmíì. ẹ jẹ́ ká mọ̀. èmi ni aṣípa ọ̀jẹ̀ ti ìlú Òdì Rẹ́mọ. a jẹ́ pé ẹ̀yin gangan lẹni táwọn pè ní ẹ̀yin gangan ní ọmọ ìjìlá ọlọ́gbọ̀n idà, ọmọ ẹranko yáyó, ọmọ ẹyọkan yáyó, ọmọ ẹran kéré, ìrúpọ̀ ńlẹ̀. ẹ má bínú o, kì í ṣe pé ẹnu mi ò gbà o ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn nǹkan tí àwa náà ń kà nípa Yorùbá òun la ṣe ní káàmì náà tó kì í síwájú kẹ́lẹ́ mọ̀ pé ojúlówó ọkọ Yorùbá lèmi náà. kò sí ohun méjì tí a ti gbéra ta ní ká tún tẹ ọkọ̀ létí ká dé ọ̀dọ̀ yín. awuyewuye kan ń lọ káàkiri àgbáyé, oríṣiríṣi orin là ń gbọ́, oríṣiríṣi ìwàásù là ń gbọ́, oríṣiríṣi ọ̀rọ̀ ló ń ṣẹlẹ̀. làní káwa náà tiẹ̀ jáde, àwọn tí wọ́n mójú tú nǹkan yìí gangan ẹ jẹ́ ká wá wọn lọ sílé ká lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kí gbogbo ayé lè gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ. kí ni àwọn nǹkan náà? wọ́n ní àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó ń jẹ́ àwọn oníṣẹ̀ṣe, wọ́n ní ìgbàgbọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ní pé òrìṣà, àwọn òrìṣà yẹn òun ni Ọlọ́run. ìyẹn ló dífá fún àwọn orin kan tí wọ́n máa ń kọ pé àwọn mìíràn ń jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn, àwọn mìíràn ń jẹ́wọ́ wípé Ògún lọ́lọ́run wọn, àwọn mìíràn ń jẹ́wọ́ wípé Ọbàtálá lọ́lọ́run wọn, àwọn kan ní àwa ń jẹ́wọ́ rẹ̀ fọ́ ẹ̀yìn lòlúwa. ìyẹn ni pé àwọn kan ń jẹ́wọ́ pé Ọlọ́run ni Ọlọ́run ti àwọn, ṣùgbọ́n wọ́n ní àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn yẹn á máa jẹ́wọ́ ẹ̀ pé òrìṣà ni Ọlọ́run ti àwọn. láti ní ká tọrọ ẹ̀yin àgbàlagbà tẹ mójútó ẹ̀ wá báyìí pé ṣé bẹ́ẹ̀ lórí? kì í ṣe bẹ́ẹ̀. kì í ṣe bẹ́ẹ̀. ó dáa, gẹ́gẹ́ bí babaláwo tẹ̀yin jẹ́, ǹjẹ́ Ifá tẹ̀ sọ̀rọ̀ nípa Ọlọ́run Olódùmarè? ó dáa, tí Ifá bá tó wá sọ̀rọ̀ nípa Ọlọ́run Olódùmarè àbẹ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Olódùmarè kanṣo náà ni Ọlọ́run ni Olódùmarè. Ọlọ́run yẹn ní èdè tí àwọn tí kì í ṣe ọmọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀. ó túmọ̀ sí pé àwọn ẹlẹ́sìn tó kù táwọn yẹn bá pè ní Ọlọ́run, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn yẹn pè ní Olódùmarè. bẹ́ẹ̀ ni ẹnìkan ṣoṣo náà ni ẹnìkan ṣoṣo. ẹjọ Olódùmarè tí ẹ̀yin sọ yẹn ó ṣeé ṣe lọ́dọ̀ tiwa kó yàtọ̀ sí Ọlọ́run, ṣùgbọ́n ká lè fìdí ẹ̀ múlẹ̀ ibo ni Olódùmarè yẹn, ibo ló ń gbé, ibo ló wà, ta ló Olódùmarè yẹn gangan? Olódùmarè ọba tẹ́ni ọlá forí sapéjì, Èdùmarè tí kì í gbé bí òkùnkùn. ọ̀hún Olódùmarè ń bẹ lọ́run. lókè yìí náà. tó wà lọ́run tó ń ṣe ìgbésẹ̀ ayé ti ọ̀run, àkóso ọ̀run àti ayé. ní Elédùmarè wà. kíní yìí ó fẹ́ sú mi bọ̀ ohun tẹ́ ẹ̀ sọ ń sìn ni pé Ọlọ́run òun náà lÓlódùmarè, kò sí bí méjì tó fi ṣe gbùgbé ju òkè yìí lọ. àkọ́kọ́ yanjú ìyẹn náà. ó dáa, ǹjẹ́ Ifá tiẹ̀ wá sọ ọ̀rọ̀ nípa Ọlọ́run Olódùmarè? ẹ jẹ́ kí n náà kó máa tọ́ pé nípa Olódùmarè ṣé Ifá tiẹ̀ wá sọ nǹkan kan nípa ẹ̀ bá àti pé tó bá tiẹ̀ wá sọ kí ni Ifá sọ ta lè fìdí ẹ̀ múlẹ̀ pàápàá nínú odù tó ti sọ? ẹ ṣe lóòótọ́ Olódùmarè wà lóde ọ̀run tó ń rán gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n ń jíṣẹ́ lóde àjàláyé. Olódùmarè ló rán wọn wá. ara wọn ni Ọ̀rúnmìlà, alágbàwí ti àwa
ẹlẹ́sìn ìbílẹ̀. ẹ dúró ohun tí ẹ fi yé wa níbẹ̀ yẹn ni pé Ọ̀rúnmìlà ìyẹn jẹ́ ó túmọ̀ sí pé Ọ̀rúnmìlà kọ́ ni Ifá ọ̀tọ̀ bọ̀ Ọ̀rúnmìlà tó jẹ́ ìyẹn gangan ni alágbàwí gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè. Ó túmọ̀ sí pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà mọ̀ pé ẹnìkan wà tó ń jó Olódùmarè nìyẹn. Ó dà kí ni Ifá wa sọ nípa Olódùmarè. ẹ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ tí Ifá sọ nípa Olódùmarè tí mo dẹ̀ ń sọ nípa Ọ̀rúnmìlà tó jẹ́ alágbàwí wa tí a bá wo òdì Ifá kan ó sọ̀rọ̀ kan ó ní alákẹ̀dùn ní ṣọwọ́ kọlọmbọ kó tó múgi àwọn akọ àyá ní sùúrù gọgọ gàgbọ́n ó dífá fún Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà ń kó àwọn irúnmalẹ̀ ń bọ̀ wá sóde àjàláyé nígbà tọ́jọ́ ń bọ̀ lóde àjàláyé oníkálukú ló ní agbára tí Olódùmarè dá mọ́ oníkálukú wọ́n dé agbede méjì ayé òun ọ̀run oníkálukú wá wí pé àwọn ti kúrò lọ́dọ̀ Elédùmarè ìbòde ayé làwọn lọ àwọn tiẹ̀ ti dàrin méjì ọ̀nà kí àwọn tiẹ̀ tó wá dé ilé ayé tí àwọn ń lọ ṣe àkóso lórí ẹ̀ ó yẹ káwọn tiẹ̀ wò pé ta ló lágbára jù nínú gbogbo àwọn Ọ̀rúnmìlà báragbọ́n nìyẹn akérèfínú ṣọgbọ́n òdùdù tí ń dórí elémèrè kórè elémèrè ó má bàa wó atórí ẹni tí ò sún wọn ṣe ó dákẹ́ ó ń wò wọ́n níran gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní fìjà pẹ́ta oníkálukú ń sagbára wọ́n ń sagbára wọn wọ́n ń sagbára wọn wọ́n fi agbára wọn ra wọn. wọ́n ra wọn jọ ń du èmi ọ̀gá ìwọ. wọ́n jọ ń du ìwọ ò tó mi èmi jù ẹ́ ìwọ ò tó mi èmi jù ẹ́. Ọ̀rúnmìlà á wòye pé ṣáwọn tí òun kó ń lọ sóde àjàláyé rèé tí wọ́n ti ń jà ní ọ̀nà yìí báwo làwọn ṣe fẹ́ lọ tún ilé ayé tí Olódùmarè ní káwọn lọ tún ṣe. gẹ́gẹ́ bí iṣẹ́ tí Olódùmarè gbé fún lọ́wọ́ àwọn ìgbanúmọ̀lẹ̀ kí wọ́n lọ tún ayé ṣe wọ́n dà ní méjì ọ̀nà. wọ́n bẹ̀rẹ̀ sí ní ìjà dé láàrin wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní fìjà pẹ́ta. Ọ̀rúnmìlà á wò wọ́n pé ṣáwọn ilé ṣe kó lọ sóde àjàláyé báyìí láti lọ tún láyé ṣe àwọn táwọn náà lọ tún láyé ṣe tó ti ń fi ìjà ń pẹ́ta yìí kí ni ìdí tí àwọn bá délé ayé kì í ṣe pé wọ́n máa ṣe èyí tó wù wọ́n ni ó bá dá wọn gẹ́gẹ́ bí àṣẹ tó Olódùmarè fi lé lọ ó dá wọn gbogbo wọn sùn lọ bẹ̀rẹ̀bẹ̀ nígbà tó dá wọn tí gbogbo wọn sùn ó wá délé ayé ó rí i pé ilé ayé yìí ó wò ọ̀tún ó wò sí ó wo ipò òun nìkan ṣoṣo báwo lòun ṣe fẹ́ ṣe ilé ayé yóò má ṣe dá ṣe ó bá gbéra ó tún padà sọ́dọ̀ Olódùmarè tó rán níṣẹ́ torí Olódùmarè ló rán Ọ̀rúnmìlà níṣẹ́ wá sórí àjàláyé ó dọ́dọ̀ wọn ó ní Olódùmarè ọba tẹ́ni ọlá forí sápéjì Èdùmarè kíkí tí kì í gbé ń bi òkùnkùn ó ní àwọn irúnmalẹ̀ tẹ èèyàn mọ́hun lọ sóde àjàláyé káwọn lọ tún láyé ṣe ó láwọn dágbede méjì ayé òun ọ̀run ó ní ìjà bá bẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi agbára pẹ́ta oníkálukú ń fagbára ń wọra wọn. ìyẹn nígbà tó Ọ̀rúnmìlà padà sọ́dọ̀ Elédùmarè. sọ́dọ̀ Elédùmarè lóde ọ̀run. iwájú ò bá ṣe lọ ìyẹn á ṣe padà sí. ó ní ìgbà tóun rí pààrọ̀ eléyìí máa lọ ba iṣẹ́ tí ẹgbẹ́ lòun lọ́wọ́ kóun lọ tún ṣe ó lóun dá wọn ó ní gbogbo wọn ti sùn lọ ó ní wọn ò jí o. ó ní àmọ́ ńgbà tóun wá délé ayé òun rí pélé ayé ò ṣeé dá ṣe lòun fi padà wá o wípé àwọn irúnmalẹ̀ yìí kí lòun máa ṣe tí wọ́n á fi jí tóun á fi kó wọn dé òde àjàláyé tí ò ní fi jóun nìkan tó jẹ́ pé òun á fi mọ bóun ṣe máa tọ́ wọn sọ́nà Olódùmarè bá sọ fún un ó ní kó lọ pọ̀sán fún wọn pé gbogbo wọn á máa jí òdì ibẹ̀ la ti ń tá a bá ń bọ Ifá lọ́wọ́ tá a wọ Ifá tá a bá bọ Ifá kí Ifá tó gbọ́ ohun tá a fẹ́ sọ tá a gbé Ifá sórí ìtẹ́ à á pọ̀sán fún un pé kó jí lónìí o á di ká pọ̀sán ṣùmọ̀lẹ̀ jí ẹ ṣàlejò àjí ká pọ̀sán ṣùmọ̀lẹ̀ jí Ọ̀rúnmìlà ìmàlẹ̀ máa jí ìṣe ni gbanúmalẹ̀ máa ń jí ìyẹn lẹ́ẹ̀kan yọ ìmàlẹ̀. lakọ̀ yọ pé ìmàlẹ̀ àjí ìṣe ni ìmàlẹ̀ máa ń jí ìṣe ni gbarúmalẹ̀ máa jí gbogbo àwọn ìgbarúmalẹ̀ yìí kọ́ jí dìde òde àjàláyé yá o. àdéhùn. nígbà tó pọ̀sán fún gbogbo wọn bá jí wọ́n wò pé kí ló ṣẹlẹ̀ ṣe báwọn ṣe kìnnà ibi ilẹ̀ wa
ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ìrìnàjò tóun ti rìn ló bá kó gbogbo ẹ pé ní ìsìn kọ́ o ṣé ẹ gbọ́ràn sóhun lẹ́nu báyìí wọ́n láwọn àgbọ́ ló bá kó gbogbo wọn wá sóde àjàláyé nítorí náà kò sí tí ẹ bá dé ilé babaláwo tẹ bá mú kàn kéjì tá a kó fá tá a ṣa mẹ́jọ lọ́tún mẹ́jọ ló sì ta kó pọ̀ adẹ́yìndínlógún ẹlùfẹ́ tá a bá gbọ́ gbèjègbèsán tá a wo odù tó balẹ̀ ni a sọ fún wọn kí ló mú ṣẹ́bọ ní àbẹ̀lẹ́dìmú. àwa máa béèrè ní kọ̀ọ̀kan nítorí pé ẹ ti wulẹ̀ pàṣán fún ìmàlẹ̀ ti jí láti gbọ́ ohun. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwísí bẹ̀ ní pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. tí oníkálukú bá ń bá wá sọgbà tí a bá pọsán fún wọn tí gbogbo wọn jí ta ti dóde àjàláyé yẹn tí èèyàn wá dá ifá tá a béèrè pé ó yá kí ni ifá rí tí ifá ti múre kí ni ire yìí tí a fi dé. ẹ wò bàbá ẹ má sọ̀rọ̀ jìnnà ṣé kì í wá ṣe ibẹ̀ nǹkan tẹ̀ bí ìtàn bó ṣe ń yé mi o tí kò bá wá rí bẹ́ẹ̀ ẹni kò rí bẹ́ẹ̀ o ìyẹn ni pé àwa èèyàn a lè wá agbára débi ká ní kéèyàn sùn àbí ká tiẹ̀ ní bóyá ẹ̀mí bọ́ lọ́wọ́ ẹ̀ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n Elédùmarè ẹnìkan tó wà tó tún lè lu agbára tó jagbára lọ pé kẹ́mi yẹn padà ìyẹn ló dé bá fún pé nígbà míì àléèyàn dákú tó bá dákú á dá padà kábíyèsí ìfàmọ̀ ní nǹkan ló rẹpẹtẹ lọ́wọ́ o. òun lolódùmarè fi máa dá padà sóde àjàláyé. ó túmọ̀ sí pé ifá fúnra rẹ̀ mọ̀ pé olódùmarè wà. torí tá a bá ń bẹfá nígbà tá a bá pọsán tá a ṣàdúrà à bẹfá a ní ifá kó bá a gbé àṣẹ yìí ọ̀rọ̀ yìí kó bá a gbé lọ sọ́dọ̀ olódùmarè kó olódùmarè kó mú lọ sílé àṣẹ. kì í ṣe tá a bá ti ṣe bóyá èèyàn bọ èṣù sí kì í ṣe pé èṣù ló láṣẹ tá a bá bọ Ògún kì í ṣe pé Ògún ló máa fàṣẹ sí ó máa tún gbé lọ síwájú olódùmarè. Ògún ní agbára tó lè fi ṣe nǹkan Ògún ní agbára tá a lè fi sọ pé ìwọ Ògún yìí bà nǹkan yìí jẹ́ kó bàjẹ́ àmọ́ tó bá bàjẹ́ kò lè dá túnṣe o olódùmarè ló máa túnṣe. ẹlẹ́dàá kí ni ìta kókó ó túmọ̀ sí pé kò sí ẹnìkan láyé kọ́tà ń sọ àti gbarún máa lẹ o àti erin máa lẹ o àti èèyàn kò sí ẹnìkankan láyé tá a lè fi wọ́ Ọlọ́run lẹ́ sọ yìí o. kò sẹ́ni tá a lè fi wọ́ Ọlọ́run Olódùmarè yẹn ọ̀nà tí oníkálukú ń gbà ń bẹ Olódùmarè ló yàtọ̀tọ̀ bí ọ̀rọ̀ náà ṣe rí. wọ́n máa ń ní tí babaláwo bá dáfá lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n lójúmọ́ wọ́n ní babaláwo ò ní gbàgbé láti júbà Olódùmarè ṣé òótọ́ ni. Olódùmarè babaláwo gbọ́dọ̀ gbàgbé láti júbà Olódùmarè. àṣé Olódùmarè ló kọ́ babaláwo nífá ni. Olódùmarè ló yan Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí òjíṣẹ́ torí Olódùmarè ò ní sọ̀kalẹ̀ látòdì ọ̀run wá Ọ̀rúnmìlà ni Olódùmarè rán wá sóde àjàláyé pé kó wá ṣe aṣojú òun gbogbo ohun tí ọmọ aráyé bá ń fẹ́ tí wọ́n bá ti dọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń sọ. òun á gbé gbogbo ẹ̀ á gbé lọ síwájú Olódùmarè Olódùmarè lágbájá o ó ń fẹ́ ire owó o tẹ̀mẹ̀dù ó ń fẹ́ ire owó o àwọn irúnmalẹ̀ yìí nǹkan tí a ṣe ń mú jíjẹ mímu fún gbogbo àwọn irúnmalẹ̀ èṣù jẹ́ àkọ́kọ́ torí èṣù jẹ́ alágbára nínú gbogbo àwọn irúnmalẹ̀ tí Olódùmarè dá èṣù jẹ́ àkọ́kọ́ tó jẹ́ alágbára nínú wọn tó jẹ́ pé tí èèyàn bá ń kọjá ń lọ kò ní ṣe kó má kọjá lójúde èṣù lálógiri oko ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ pa ó sì ló fọ̀gọ̀ tí ó yọ látàrí ẹ̀ fi èṣù má ṣe mí o má ṣe nìkankan tó súnmọ́ mi má ṣe nìkankan má ṣe gbogbo àwọn èèyàn mi àti ẹ̀ta máa ní tá a mọ̀ torí kò sí ẹni tó máa kọjá tí ò ní kọjá lójúde èṣù. irọ́ o ṣèbí ibi tó bá sí èṣù ṣèbí kéèyàn kọjá kó máa lọ ń tiẹ̀ ni. èṣù wà èṣù ń bẹ lóríta ní ilé èṣù torí náà tẹ́wá rí tá a bá dábà fún yàn tó bá rú ẹbọ tó ń ṣe ìpèsè wọn á ní wọn kọ́kọ́ mú ti èṣù fún èṣù wọn á rú ẹbọ yẹn nígbà tó bá béèrè pé ó yá o ibo ló mú oríta o wọn á gbé lọ ìyẹn ni tèṣùféṣù nìyẹn. ó dà bàbá gbogbo nǹkan tí à ń fẹ́ mọ̀ òun ni a ti ń gbọ́ láti ẹnu yìí inú mi dẹ̀ dùn
bí ẹ ṣe ń fi ìdí ẹ̀ múlẹ̀ tí a jọ ń gbọ́ yìí. Ìbéèrè kan ni mo wá tún ní. A ti rí nsìn pé ọ̀nà tí oníkálùkù fi ń pe orúkọ Ọlọ́run òun ló yàtọ̀tọ̀. Ọlọ́run ni Olódùmarè, Olódùmarè ni Ọlọ́run. Ọ̀nà tí a fi ń pè òun ló yàtọ̀tọ̀. Ẹ sì jẹ́ ká mọ̀ pé àti Ifá àtọ̀rúnmìlà kò sọ Ọlọ́run nínú àwọn méjèèjì. Olódùmarè ni Ọlọ́run tí yín, Ọlọ́run lọ́lọ́run, Olódùmarè lolódùmarè, ẹnìkan náà ló jẹ́ bẹ́ẹ̀. Òun ló sì dá ayé tó dá àwọn kódà ẹ lóun ló ń ṣàkóso ọ̀run tó ń ṣàkóso ayé. Àmọ́ gbà tí ìní tí gbogbo ẹ̀ di bó ṣe di, Elédùmarè wá fi àkóso ayé yìí ó fi lé àwọn kan lọ́wọ́. Ìyẹn là ń pè láwọn ìyá mi àjẹ́. Ṣùgbọ́n gbogbo nǹkan tó kálukú bá ṣe nílé ayé náà ó tún lọ jíyìn fún Elédùmarè. Wọ́n ṣe máa ń pa lówe pé ẹni tó bá ṣe rere tó ṣe bí Ifá kan sọ bẹ́ẹ̀, ó ní ọ̀wẹ́rẹ́ ìdágbọ́n, ó ní ọgbọ́n rẹ̀ là ń kọ́ nílé Ifá, ìwà rẹ̀ là ń wù lọ́dẹ̀dẹ̀ òrìṣà, ẹnìkan kì í hùwà ìbàjẹ́ ńlẹ́kin, ó dífá fún Ifá rínú, ó bo ó kàn fúnlẹ̀ ríkà. Àwọn méjèèjì Olódùmarè náà ló rán wá sóde àjàláyé. Wọ́n jọ wá sóde àjàláyé ni, àmọ́ oníkálukú wọn ṣe ìkan ṣe dáadáa, ìkan ṣe èyí tó ń gbà tó yá, èyí tó ń ṣe ibi ìyẹn padà lọ sọ́dọ̀ Elédùmarè. Ó ní ìfárínú tó tí ẹ̀yàn sóde àjàláyé ó ń ṣe èyí tóun Olódùmarè bá ránṣẹ́ pé òun nígbà tó máa dóde àjàláyé òde ọ̀run. Wọ́n ní ìwọ wọn ní ṣe bá ní kó lọ tún láyé ṣe ni, kí ló wá dé tóun tó di pé ìyẹn máa dáhùn. Olódùmarè ọba tẹ́ni ọlá foríṣàgbèjì ó ní òun ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ. Ó ní àmọ́ Ifárínú ilẹ̀ ríkà bó ṣe ní ṣe bí ẹ̀yin òrìṣà òkè ẹ mọ̀ nínú àwa méjèèjì. So Olódùmarè kò sí gbogbo nǹkan àti babaláwo àti àwọn ẹlẹ́sìn ẹ̀sìn kìíní ẹ̀sìn kejì ẹ̀sìn kẹta tó fi mọ́ ti babaláwo tó fi mọ́ ti àwa babaláwo ẹlẹ́sìn ìbílẹ̀. Kò sí gbogbo nǹkan tá a bá ń ṣe a máa padà jábọ̀ fún Olódùmarè. Òun làwọn babaláwo ṣe máa ń tẹnu mọ́ pé Ifárínú ilẹ̀ ríkà, Olódùmarè ríkùn àṣì tó ń ṣe bí ilé ayé. Ní gbólóhùn kan pé gbogbo nǹkan tó bá ti ń jẹ́ àti gbanúmalẹ̀ Olùkọ̀tún àti gbanúmalẹ̀ Òkòsì ọ̀kànlérúnwó orúnmalẹ̀ tó jẹ́ Ifá gangan ló jẹ́ òun lọ lákòóso gbogbo wọn. Kò sí ìkankan nínú wọn tó jẹ́ Olódùmarè. Ṣe ni gbogbo wọn sì ń lọ jíìn, gbogbo wọn ń jábọ̀ fún Elédùmarè. Ó túmọ̀ sí pé tí wọ́n bá dábàá fún yàn tí Ifá bá fọ tí bá ti fọ re tó bá ṣeré fún Olódùmarè ló fàṣẹ sí. Ó túmọ̀ sí pé tí wọ́n bá ṣe òòṣà fún yàn tó òòṣà náà bá ti fẹ́ bó ṣe rí àṣẹ Olódùmarè ni. Kò sí nǹkan téèyàn lè bọ lájàlá ìtẹ́yìn nígbàgbọ́ náà tẹ́ bá bọ fún yàn tó bá ti ṣe Olódùmarè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lẹ́ẹ̀kan pé tí ayé tá a bá dábàá fún ni tí Ifá bá gbé ni ńṣe là ń yin láwo tí láwo yin Ifá tí bá yin Elédùmarè lókè lò lẹ́nìkan tá a fi yìn fún ìyìn Olódùmarè. Ní báyìí a wá fẹ́ kí ẹ bá wa gba àwọn olólùfẹ́ ìbílẹ̀ nímọ̀ràn, kẹ́ ẹ bá wa gba àwọn nímọ̀ràn pé tó lórí Yorùbá Chamber TV ńṣe la dìde láti tútì fún tẹ̀dọ̀ Tani Ọlọ́run síta. Kí ni ìgbàgbọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ lórí Elédùmarè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fi kọ́ wa? Nígbà tá a ti rí báyìí, ǹjẹ́ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ kò sẹ́nì kankan tó pe òrìṣà ní Olódùmarè. Lẹ́yìn ìgbà tẹ́ bá bá wa ṣe yẹn kẹ́dẹ̀ bá wa ṣàdúrà pàápàá bí gbogbo àgbáyé ti rí Ọlọ́run bá wa jẹ́ kó dẹ̀rọ̀ pẹ̀sẹ̀, kí gbogbo àwọn irúnmalẹ̀ kan bá wa gbé gbogbo àdúrà wa kó bá wa gbé ọsọ́dọ̀ Olódùmarè, kí gbogbo ẹ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ káyé má le koko mọ́ wa. Ẹ bá wa ṣe yẹn. Èyí ni fún àti fi wọn fún gbogbo ayé ni pé Ifá kì í ṣe Ọlọ́run, Ọ̀rúnmìlà kì í ṣe Ọlọ́run. Ọ̀rúnmìlà jẹ́ ìránṣẹ́ Olódùmarè tó Olódùmarè rán wá sóde àjàláyé. Àti gbogbo àwọn irúnmalẹ̀. Gbogbo àwọn irúnmalẹ̀ tí Olódùmarè dá mọ́ wá sóde àjàláyé kí wọ́n wá ṣe iṣẹ́ tí òun ní kó wá ṣe. Òjíṣẹ́ ni wọ́n jẹ́, òun ní gbogbo wa jọ ń gbọ́ yẹn o. Babaláwo wa ní òjíṣẹ́ ni gbogbo irúnmalẹ̀ jẹ́, Olódùmarè ló rán wọn wá sóde àjàláyé. Wọn kì í ṣe Ọlọ́run. Ní báyìí ẹ wá bá wa ṣe àdúrà gbogbo nǹkan ṣe ń le
kí Elédùmarè má jẹ́ kó le koko mọ́ wa ó yá. gbogbo ẹ̀ ò ní le koko mọ́ wa. àṣẹ. ànírè tó ṣòro. àṣẹ. ọ̀nà wa ṣí. àṣẹ. ọ̀nà wa là. àṣẹ. gbogbo wa báyìí àárí bá ti ṣe. àṣẹ. àárọ̀ náà gbégbà. àṣẹ. ibi kéré ó tóbi kò ní kan ní kálukú wa. àṣẹ. àṣẹ. nítorí ifá kan ó ní inú bíbí wọn ò dáhùn sí sùúrù ní bàbá wa. àgbà tó ní sùúrù ire gbogbo ló ní. adífá fún iná lòun máa joyè olómùróró. inú bíbí náà ni wọn ò dáhùn sí sùúrù ní bàbá ìwà. àgbà tó ní sùúrù ire gbogbo ló ní. ó dífá fún òrùn lòun máa joyè olómùróró. inú bíbí wọn ò dáhùn sí sùúrù ní bàbá ìwà. àgbà tó ní sùúrù ire gbogbo ló ní. ó dífá fún òṣùpá lòun máa joyè olómùróró. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wí pé àwọn ni àwọn máa joyè olómùróró. ọba àdìjọ kan ọba bá pè wọ́n sí àárín ìlú pé gbàgede pé nísìnyí o iná o ìwọ kó àwọn èèyàn ẹ sẹ́yìn kóun lè rí bí ṣètò. ó ní òrùn kó àwọn tiẹ̀ sẹ́yìn kóun lè rí bó ṣe tó. òṣùpá kó àwọn tiẹ̀ sẹ́yìn kóun lè rí bó ṣe tó. gbogbo ayé pèsè iná ń bọ̀. wọ́n wí pé iná rèé iná bó ṣe dáa tó rẹwà tó nígbà tó ń bọ̀ àmọ́ iná ò ní ṣe kó má gbé wa ẹ̀ jáde. tí wọ́n ti rí báyìí nílé kálukú ń sún sẹ́yìn kò ṣe dúró dé. wọ́n sún sẹ́yìn fún un. ìwọ oòrùn kó àwọn tiẹ̀ náà dé. oòrùn náà tún jáde. oòrùn kọ́kọ́ jáde wọ́n wí pé oòrùn nígbà tó yá tó jáde kò ṣe kó má gbé wa ẹ̀ jáde. ó tún bẹ̀rẹ̀ sí ní ta gbogbo ní kálukú lá. wọ́n tún wí pé eléyìí ò ṣe dúró dé. wọ́n tún sá pamọ́. òṣùpá ńkọ́ ìyẹn ti tó aláwo lọ gẹ́gẹ́ bí ohun tá à ń sọ yìí. tá à ń sọ ń pa ẹ̀ yìí. wọ́n ti ní kó rí bọ̀ ó di ibi tó ń lọ yìí ó ṣe máa bá yìí bọ̀ tó máa bẹ́yẹ̀ bọ̀ gbogbo wa la máa ní ìláyé. àṣẹ o. àní rẹ̀tẹ̀. àṣẹ. òṣùpá ń bọ̀ nígbà tó òṣùpá máa jáde wọ́n kọ́kọ́ ń wò pé gbogbo ẹ̀ dúdú bírábírá wọ́n wò pé kí ló ṣẹlẹ̀. òṣùpá bá ń jáde ó ń jáde bọ̀ díẹ̀ tó máa jáde báyìí ṣe ni gbogbo ẹ̀ mọ́lẹ̀ yóò bí gbogbo àwọn ọmọdé àgbà wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jáde nìyẹn. ìgbà tí mọ́lẹ̀ ti dé. tí mọ́lẹ̀ dé bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣeré nìyẹn. òṣùpá rèé òun la mú joyè olómùróró. inú òṣùpá dùn ijó níjó ayọ̀ níyọ̀ ó lóun máa tẹ́bọrú wọ́n ní wọn kì í tẹ́bọrú ìṣe là máa yin awo á yin ifá yin olódùmarè nìkan ṣo ni òní ẹni tá fìyìn fún. ìgbà náà la mú òṣùpá joyè olómùróró táyé fi gún gẹ́gẹ́ ayé gbogbo wa ló máa gún gẹ́gẹ́ àní ṣubú dànù. bàbá níbi tá a dé yìí a wá fẹ́ kí ẹ bá wa sọ fún àwọn èèyàn báyìí pé Yorùbá Shemba TV kí wọ́n máa wò kí wọ́n dẹ̀ máa gbìyànjú láti fi ọwọ́ kún ọwọ́ fún wa láti gbé Yorùbá Shemba TV sókè kọ́ dẹ̀ máa gbé ìpolówó wá fún wa. àdúrà yẹn á gbà. àṣẹ o. ẹ ní rí dààmú ẹ ní kàgbákò ire lójú owó rí ire lójú yín máa rí ire lọ́wọ́ yín máa gbámú. owó ibi tẹ́ ẹ bá ti ń mówó tẹ́ ẹ fi ń wo Yorùbá Shemba TV ìyẹn náà àbùdí ntolókun àbùdí ntọlọ́sà ọwọ́ ṣepoṣepo kì í gbẹ ọwọ́ yín ò ní gbẹ ẹ máa rí ná ẹ máa rí lò. kódà mo nígbàgbọ́ pé ẹ̀yin èèyàn ẹ gbọ́ gbogbo nǹkan tí babaláwo Ifáṣẹ́gun Ifádípẹ̀ tí wọ́n sọ fún wa tí wọ́n jẹ́ àṣípa ọ̀jẹ̀ ti ìlú Òde Rẹ́mọ. àdúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. àwa ń sọ fún yín nígbàkigbà tí a bá ń mú àwọn babaláwo tó tinú babaláwo wá ọ̀rọ̀ oríṣiríṣi lẹ máa gbọ́ nípa wọn. àwa ò mọ̀ tó wọn a ò mọ̀ àmọ́ àwọn tí wọ́n mọ̀ a máa gbé wọn wá wọ́n á máa ṣàlàyé ẹ̀ fún wa a lè máa rí pé babaláwo ò pé òòṣà ní Ọlọ́run wọn ò pé lólódùmarè wọ́n ní òjíṣẹ́ Olódùmarè ní gbogbo àwọn irúnmọlẹ̀ pátápátá. àwa náà tó ń fi òní ṣe ti babaláwo tá a gbé lónìí nígbà tó bá tó máa tún di ọjọ́ míì babaláwo míì la tó máa tún gbé wá. ní báyìí àwa ń lọ lónìí báyìí a sì ń jẹ́ kẹ́ mọ̀ pé láìpẹ́ láì jìnnà àgbàtà máa tún gbé babaláwo míì wá tuntun náà la tó máa gbọ́ lẹ́nu wọn. orúkọ mi ò tí ì yí padà
lórúkọ tí gbogbo ayé mọ̀ mí sí. Èmi ni olóyè Ọlọ́runfẹ́mi Balógun Awolumátẹ̀ tí gbogbo ayé mọ̀ sí aṣòro fìjàlọ̀ ní Ọlọ́run ọba. Èmi ni àkànbí oníyàwó mi bí ó kéré fi ní gbogbo onúṣọgbọ́n. Èmi ni ọ̀kan ṣoṣo ọmọ tí ń bá Olódùmarè jórúkọ papọ̀. Kábíyèsí Olódùmarè gbogbo ìgbà ní màá ṣe kábíyèsí fọlọ́run. Tó àtúntẹ̀síwájú. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá egúngún. Yorùbá Àṣìńbà TV ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwísí bẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Àṣìńbà TV. Thank you for watching.